Much more nípa ògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ó kúkú da kẹ́ kúkú gbé mi lẹ̀ kẹ́ dá lẹ́sùn mi kémi ojú náà kú. Yẹn má dá. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Nàkí ló mọ̀ ń sẹ́yìn ọmọ òde òní náà. Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wé ti àbù ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o ìkan kékeré báyìí náà má sì rè kú ni. Do you know what all these rich men do to make money? Even Chief Bankole. Ṣé ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde? Ọmọ mi ò gbẹ́rù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan ríire kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là ló fi my fault. Jẹ́jẹ́ òwèrè yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rẹ́. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwé à lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá ń bọ ọpọlọ rẹ̀ ó lọ. Kódà wọ́n ná wọn bẹ́tẹ̀bẹ́tẹ̀ wọ́n kò bú wọn jẹ para wọn jẹ kódà wọ́n rún wọn wọ́n gún wọn. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣé mo jẹ́ pé máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ̀. Gbé lọ sí àpò lọ sùn. What a man can do, A woman can do better. Ẹyọ bínú bá balẹ̀ òkùnkùn apárádà obìnrin tó bá ṣókùnkùn bá a bá tanná sí a sì mọ́lẹ̀ kedere. Love, deception, intrigue and manipulation. Ẹni àjọ kíni lẹ́yìn irú wọn akẹ́gùn ọwọ́ ìmọ̀ ni mọ́lẹ̀ and light is an enlightenment. Nígbà tí a pèlò nǹkan kí lábùrọ̀ mọ sáré túbẹ́lìtì. Bí bá fi ẹ lẹ̀ wà ṣáájú mi ṣe. Sẹ́rí bẹ́ẹ̀ mo ṣe ń wòye ó dàbí kíkan tọ́ sí ní sá. Ó kéré ṣé ò ya wèrè? Wàá kọ́ sí ìyàwó ọ̀gá. It's a free word. Máa wẹ́rẹ́ àwọn òbí They ọgbọ́n. hug ẹ̀ náà. Yé! Kúkú ìní. Yé! 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 Ọ̀túnba pípẹ́ wọn ọ̀ka ẹ pẹ̀lú olórí burúkú ọ̀kíní kan tó dàbí òpó náà yẹn. O ò nífẹ̀ẹ́ bàbá yẹn mọ́. Bàbá yẹn ò lè satisfy ẹ mọ́ àbí? Olórí burúkú yẹn òun ló lè satisfy ẹ. Àǹtí mi ṣé iná ẹgbẹ̀rin mi jẹ. A Seriki Olopolo production starring Afis Abiodun Owo, Odolade Adekola, Yetunde Barnabas, Mide Martins Abiodun, Niyi Johnson, Koki Adeyo, Ademola Onitiri, Tunde Usman, Okele, Samson Osene, Liza, Odolade Adekola in a new dimension. He becomes a woman. Is it for love? Is it for money? Àwọn amáfowó kó mi eléyìí làwọn ìyàwó yín dẹ̀ wà lókè kó má lọ di wípé wọ́n sọ pé bóyá bẹ̀rẹ̀ sí ní tàgé. Oh, that's lovely. O ní discipline. Coming to your cinema near you. Dẹ́sẹ̀ máa sùn. Kiri má jẹ kékeré káàdì sí ẹ lẹ́sẹ̀. Ọjà má jẹ mí náà. Ẹsẹ̀ mi gànjà ọjà ti jẹ́ ọ. Kábíyèsí Elédùmarè ọba ọ̀gá ògo
àrí ìró àlá elétí gbáròyé ọba lè wí lè ṣe ọba lè ṣe lè wí ìbá yín bàbá. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín òun náà ló tún gbé tó yín dé. ẹ̀yin náà mọ̀ pé mi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ kọ̀ọ̀kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọ́mọ aṣá wọn ní póríkì ẹsẹ̀ bẹ́ẹ̀ mi lọ́mọ àròbí ọmọ àtòrè. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe máa ń fẹ́ sọ. Àlejò mi lórí ètò lénìí iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí kì í ṣe àyàbá wọ́n bí wọn sínú ẹ̀ ní àwọn náà wá tún ra wọn bí wọ́n wá ń ṣe dáadáa. ẹni tẹ́ ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò ni wọ́n àwa náà ẹ̀yin náà mọ̀ pé ìdùnnú tiyín iṣẹ́ ní fáwa a máa kàn sí gbòòrò a wá wọn lọ sọ́tún a wá wọn lọ sósì gbàtà máa rí wọn gan náà ni àwọn náà ti fẹ́ wá àwọn fẹ́ wá bá wọn olólùfẹ́ àwọn lálejò wọ́n ti wá débi lénìí ẹ jẹ́ àwa ẹ̀kan fìdílé ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá kí àlejò mi máa wọlé bọ̀. Kí la tí ì ṣe èmi náà ni kí n sin jẹ kí la tí ì ṣe ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ àwọn ará ilé ń kọ́ àlàáfíà náà wà ṣe dáadáa ni àdúpẹ́ fọ́lọ́run iṣẹ́ ń kọ́ àwọn ọmọ ń kọ́ àdúpẹ́ iṣẹ́ ń lọ déédéé àwọn ọmọ wà. Olúwa ṣeun ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ̀yin olólùfẹ́ wa mo kí yín o orúkọ tèmi ni Tope ọmọ Adebayo tí àwọn tèmi máa ń pè mí ní Wédé Wàídì Wédé bẹ̀rẹ̀ Tope káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Gbajúmọ̀ a mọ̀ yí pé iṣẹ́ tí ẹ yàn láàyò yìí wọ́n bí yín sínú ẹ̀ ni àmọ́ ṣé dandan wá ní pé nítorí a bí yín sí kẹ́yìn náà yàn láàyò. Rárá o kò ń ṣe dandan. báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀. well máa mú láti pé a bẹ̀rẹ̀ láti kékeré nígbà tí àwọn bàbá wa máa ń lọ sí location àwọn náà máa ń tẹ̀lé wọn lọ́nà àmọ́ ìyẹn kọ́ ló jẹ́ kí àdìdì sọ pé a fẹ́ ṣiṣẹ́ yìí but nígbà tó dé level kan tí máa rí bó ṣe máa ń ṣe lórí stage mo bá ijó tó ń jó lórí stage yìí mo like èmi náà lè ṣe n bá sọ fún dáàdì mi bàbá ẹ wá èmi náà fẹ́ máa jójó tó ń jó yìí ó ní ó fẹ́ jó mo ní mo fẹ́ jó ní ọ̀dà lọ bá yẹ kó gbowó fọ́ọ̀mù wa kó wá wọlé bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà sanwó òwe. a sanwó ipa fẹ́ kọ́ṣẹ́ àwa lọ gba owó mo lọ bá ìyá ní ìṣòwò ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wá fún mi lówó mo wá lọ rẹ́gísítà pẹ̀lú wọn ìgbà yẹn Àwàdà Kẹ́ríkẹ́rí organization. ọdún wo nìyẹn. that was 1991 nìyẹn so nígbà tí mo wá rẹ́gísítà pẹ̀lú wọn mo bẹ̀rẹ̀ sí lọ rìhásà à ń lọ jó ijó yìí ni wẹ́rẹ́wẹ́rẹ́ tá bá lọ location ẹ̀mọ̀ pé ìgbà míì àní jó location kó má di pé olúwẹ̀ useless ó jókòó kò ṣe nǹkan kan wọ́n á wo nǹkan tó ń ṣe lóríṣiríṣi mo rá àwọn crew lóríṣiríṣi wọ́n pé ó yẹ kí mi náà lè rí nǹkan kan ṣe nínú nǹkan tó ń ṣe yìí mo wá rí i pé ibi tí mo rò pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún mi tí mo lè darí ẹ̀ sí ibi ká máa tó lé ká máa tó set bí bíbá ṣe rí báyìí ní ìsìn tó fine tó rẹwà tó ṣe wò ní ká máa ṣe lé lọ́ṣọ̀ọ́ then tó bá tún ní ká padà ká tún sọ di nǹkan míì àtún sọ di bí mo ṣe wọnú ẹ̀ nìyẹn pé mo fẹ́ máa ṣe lé mo wá bẹ̀rẹ̀ sí ní kọ gbà tọ́lọ́ dẹ́ máa gbàdúrà mi bẹ̀ mo mọ̀ torí pé mo dìídì kọ ó wù mí. ọdún mélòó lẹ fi kọ́ iṣẹ́ yìí. mo fi ọdún 6 kọ ó wù mí ni so mo devote time mi fún láti kọ ìgbà tí mo kọ tán èmi náà dọ̀gba ọ̀gá ara mi wẹ́rẹ́wẹ́rẹ́ mo tún fojú sí directing ká wá fọ̀rọ̀ gùn lọ́rọ̀ kan ó ṣe wá di pé àwọn èèyàn lọ́wọ́ ní Tope ìwọ gangan fún rẹ bó ṣe ń direct yìí ó ṣe kúkú gbájúmọ́ directing wo ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi Saheed Òṣùpá ni ó ní tọ́ bàbá kàn mí
àwọn ayé awí nígbà tó kàn mí tí wọ́n wá direct àwọn ọ̀gá mi náà sọ Tọ́pẹ́ o ti ripe o ti mọ́tò ìwọ náà gbégbá directing tó wá fi di pé mo wá di director lẹ́nu. ṣe kàwé ṣá. bàbá wa gbìyànjú torí gbogbo ọmọ bàbá wa ni bàbá wa fẹ́ kó kàwé gbogbo àdé lákàwé mo kàwé. àwọn iléèwé wo lẹ̀ lọ. iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi jẹ́ Tender Age Nursery and Primary School lébùté mẹ́ta lẹ́yìn yẹn mo lọ secondary school nílùú wa ìlú bàbá mi Ìlọrin sí Anes College Ìlọrin nígbà tí mo kúrò ń bẹ̀ mo tún ṣe gàdá torí mo like anything technical mo wá lọ technical school nílọrin náà nígbà tí mo kúrò technical school mo tún lọ Kwara Poly nílọrin náà nígbà tí mo kúrò Kwara Poly mo ṣe wá lọ University of Ìlọrin study computer engineering. ẹ̀bùrà Tọ́pẹ́ ti tó bí ọmọ ọdún mélòó. mi ò máa dàgbà púpọ̀ kọ́nà tí àṣàánú wa ni orí pípa yìí ló ń tàṣírí olúwẹ̀ ń wo 40 lọ́ọ̀kan báyìí ni. ṣé lóòótọ́. but àwọn èèyàn mọ̀ pé 28 ni mi ń tàṣà. àmọ́ ogójì ọjọ́ ń kanlẹ̀kùn. ń kanlẹ̀kùn bọ̀ mú mọ̀ 28 ni mi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a mọ̀ pé ẹ máa ń kópa nínú àwọn eré lóòrèkóòrè eré wo ni ká ní pé ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ tí àwọn èèyàn fi mọ Tọ́pẹ́ Adébáyọ̀ Sàlámì. Àkọ́kọ́ náà tí eré tí mo ṣe tí mo rò pé mo kópa náà fi mọ̀ mí mi lè sọ pé ilé pàtó ni nítorí wípé nígbà yẹn náà mo ń ṣe kéékèèké 1 scene 2 scenes ó wá jẹ́ pé role tí máa ń sábà play role bíi kí wọ́n gbàbọ́n lọ́wọ́ ọlọ́pàá mi bíi kí ọlọ́pàá máa gbé ọ̀kadà lọ káwọn lè dé kán gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́pàá so ó jẹ́ káwọn èèyàn notice mi láti ilẹ̀ bọ̀tẹ́ èyí tí mo lè sọ pé ó tún wá bùkún tí wọ́n fi ń pè mí lórúkọ tí mò ń jẹ́ Jennifer. ọdún wo ni ẹ darapọ̀ mọ́ eré Jennifer. ní kété tí a kọ́kọ́ ṣe sinimá Jennifer láti jọ pìlẹ̀ wá kò ń ṣe Jennifer's Diary ti sin Jennifer àkọ́kọ́ àjọṣe ni àjọ jókòó àjọ kọ́ torí pé èmi àti Fúnkẹ́ Akíndélé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá so àjọ kọ́ story yẹn àjọ ṣe everything nígbà yẹn ni ìgbà yẹn náà kò ń ṣe wípé mo fẹ́ act nínú ẹ̀ pé kán lè mọ̀ mí bí mo ṣe máa ń ṣe scene kan 2 mẹ́ta mi náà ni mo ṣe ṣe but nǹkan tí mo really ṣe location ni pé mo ṣe production designer níbẹ̀ èmi ni mo design set fún production yẹn ìgbà tó wá kan sí yẹn Tọ́pẹ́ ó yá máa bọ̀ 3 scene tó máa ń ṣe náà ni ó ti dé àwọn ẹ̀kọ́ lọ́ọ́ máa gbà ládùúrà fún wa báyìí. ipò wo gan ni ẹ wà ní inú àwọn ọmọ wọn bàbá wa Adébáyọ̀ Sàlámì. mo jìnnà díẹ̀ o bàbá yẹn bímọ o. gbìyànjú. ipò 5 ni mo wà. ipò 5. ṣé gbogbo àwọn ọmọ bàbá náà ni wọ́n ṣe iṣẹ́ tíátà yìí. rárá o àti ẹnìkan nù ó bá gbọ́ nǹkan tó ń jẹ́ tíátà eré ni kì í ṣe rárá àkọ́bí wa nù Wálé Adébáyọ̀ irọ́ kò ń ṣe tíátà gbogbo akọ́ àwa tó kọ̀ wù ká ṣe. ìdẹ́ ṣe pé bàbá ní dandan ọgbọ̀n yín láti ṣiṣẹ́ yìí. irọ́ wọn tiẹ̀ sọ fún wa rí pé ẹ̀ ṣe ṣiṣẹ́ tíátà in fact nínú gbogbo wa kò sẹ́ni tó dìdí lọ school pé mo lọ ka tíátà àfi àbúrò wa kan péré tó wà lókè òkun òun ló dìdí lọ school of art òun ṣe tíátà òun nìkan gbogbo àwọn tó kù different courses láṣẹ so bàbá wo kàn ń pa fún wa pé o gbọ́dọ̀ ṣe báyìí tá bá ti sọ fún wọn pé a fẹ́ ṣe fífẹ́ mi náà ṣe tó yẹn òun náà gba fọ́ọ̀mù àjọ gba fọ́ọ̀mù wọlé ni òun ló kọ́kọ́ gba fọ́ọ̀mù kémi tó gbà so gbogbo àtàwọn online yẹn ó wù wá ní kò ṣe wọ́n ti wà sí jẹ. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Tọ́pẹ́ mo fẹ́ fi ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín sílẹ̀ báyìí àwọn tí wọ́n ní ìbéèrè wọn ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn yẹn náà wà níbẹ̀ abala tá a fẹ́ wọ̀ báyìí òun là ń pè ní ojú abẹ ṣé ya ká sojú abẹ ń kò. ẹ jẹ́ ká sọ. ó yá ẹ jẹ́ sojú abẹ ń kò. orúkọ mi ni Olúwatósìn Nóhù ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Adébáyọ̀ mo máa ń like movies ẹ̀ gan eléyìí tó wà ní tọkàntọkàn it's a very nice movie so keep it up sir the Lord butter your bread and more grace. Amen, thank you so much. fún pé sọ tọkàntọkàn yẹn màá tún fún yín láṣà tọkàntọkàn yẹn. ó yẹ jẹ́ come on get away you. ipa wo lẹ wá kó nu tọkàntọkàn. ipa manager hotel ni manager yẹn kankan ṣe. ẹ jẹ́ padà sójú abẹ.
Orúkọ mi ni Adébímpé Adéfilá. Mo ń sọ̀rọ̀ láti Agége. Mr. Tope Adebayo, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Nǹkan tí mo lè fẹ́ béèrè ni pé báwo ló ṣe rọrùn fún yín because a mọ̀ pé actor nìyí. Ẹ dẹ̀ tún direct. Báwo ló ṣe wà easy fún yín tẹ́ fi ń ṣe méjèèjì papọ̀? Àti pé èwo gan-an ló lè enjoy jù láti máa ṣe nínú méjèèjì? Èwo ló rọrùn fún yín dáadáa nínú méjèèjì? Mo like ìbéèrè yẹn púpọ̀. Màá sáré dáhùn ẹ̀ pápá ká má gbára wa lásìkò. Ó rọrùn nítorí ní ta bá fi rán ni ó máa ń rọrùn ni. Àkọ́kọ́ ẹ̀kejì méjèèjì mo fẹ́ràn ṣùgbọ́n èyí tí mo yàn láàyò jù directing ni. Ìgbà míì wà wọ́n máa pè mí kí n wá act tí mi ní direct rárá. Ìgbà míì wà wọ́n á ní wá direct tí mi ní act rárá. Kódà nínú fíìmù yẹn lè rí mu àkọ́kọ́ já níwájú kámẹ́rà lásán báyìí. Ìyẹn ni pé tí n bá ń ṣe nǹkan méjì papọ̀ ńgbà míì tó bá yẹ pé nǹkan tó máa heavy jù ni màá fi kanlẹ̀ fún kan. But tí bá rí i pé kò ní para wọn lára mo still lè manage ẹ̀ màá ṣe. Ẹ jẹ́ ká wá lọ sí títọwọ́ mi yìí. Ìbéèrè yìí wá láti ọwọ́ ọ̀gbẹ́ni Ebenezer Fẹ́mi. Wọ́n ní tí ẹ bá ṣe eré tíátà nǹkan míì wo ni ẹ bá yàn láàyò? Engineer ni ìbá jẹ́. Nítorí pé onímọ̀ ẹ̀rọ. Bẹ́ẹ̀ ni onímọ̀ ẹ̀rọ but onímọ̀ ẹ̀rọ tí mo wá ń sọ yẹn ẹ mọ̀ pé onímọ̀ ẹ̀rọ ó pín sọ́nà tó pọ̀ díẹ̀ but èyí tí mo like tí mo yàn láàyò tí mo fẹ́ gangan tó wù mí kí n ṣe kọ́lọ́n tó darí mi sí diere òun ni electrical engineering àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná nítorí mo like ẹ̀ púpọ̀ nítorí ó máa ń jẹ́ kéèyàn ronú jinlẹ̀ wàá ronú nǹkan tuntun tó fẹ́ ṣe àwọn kan ti ṣe nǹkan kan débì kan ìwọ náà gbọ́dọ̀ ṣe nǹkan tuntun míì gẹ́gẹ́ bá ṣe wà ẹ̀mọ̀ tá a bá ń ṣe sinimá ìgbà kan là ń lo ajíṣafẹ́ iná kan wà tá à ń pè lájíṣafẹ́ ó yá èèyàn kan ló ṣe Red Dead ó tún yá èèyàn kan ló ṣe Keno Flow bẹ́ẹ̀ iṣẹ́ tí ń bá ṣe nìyẹn. bẹ́ẹ̀ bá yàn láàyò nìyẹn. ìbéèrè yìí látọ̀dọ̀ Kẹ́mi Adékọ̀yà ó ní ẹ̀gbọ́n yín ìyẹn bọ̀dá Fẹ́mi wípé wọ́n ti ṣe òṣèlú pé ṣé ẹ̀yin náà gbèrò àti darapọ̀ mọ́ òṣèlú. ṣe rí tí èèyàn bá ṣiṣẹ́ débì kan táwọn ayé rí iṣẹ́ tó dẹ̀ wò pé ẹni yìí capable láti ṣe nǹkan báyìí tí wọ́n bá pè kó wá ṣe láti fi tún àwọn kankan ṣe èmi ò rò pé ó yẹ kí ẹni bẹ́ẹ̀ kó kọ̀ èmi ò plan láti ṣòṣèlú but tó bá feel pé nǹkan kan wà tí mo lè bá wọn ṣe tí mo lè handle tí Nàìjíríà wa yà fi ní lọ síwájú mi ò ní kọ̀. tí wọ́n bá pè mí. tó bá pè mí. ẹni tí ẹ fi ṣe àyò ọkàn yín ìyẹn ìyàwó yín ṣé òṣèré tíátà làwọn náà. pẹ́rẹ́pẹ́rẹ́ kódà ó jẹ́ nìkan tó jẹ́ wípé kò ń wo sinimá lọ títí so àwọn tó máa ń rí tó jẹ́ pé constant actors wa àwọn tó yẹ pé wọ́n máa act léraléra ló mọ̀ kó mọ èmi gan tá a fi pàdé nígbà tí a bẹ̀rẹ̀ sí ní jáde dáadáa ló ṣẹ̀ṣẹ̀ mọ ipa tèmi náà ń kónu sinimá because àwọn míì wà tó yẹ pé tó bá ti wo sinimá tán wọn ò tẹ̀ fẹ́ wo orúkọ ẹni tó dàrẹ́ tiẹ̀ ẹ̀wọ̀n á dìde ní irú èèyàn bẹ́ẹ̀ ni ìgbà tó pàdé mi ló ṣẹ̀ṣẹ̀ wà ń farabalẹ̀ wípé ó yẹ ká máa yin àwọn tó bá ṣiṣẹ́ yìí náà tó iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti. kò máa kó pẹ̀ṣẹ̀ wọn kó mọ 28 years péré ní bí ọdún 3 àti díẹ̀ ní báyìí. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Tọ́pẹ́ Adébáyọ̀ ó dá mi lójú pé gbogbo àwọn ìbéèrè tẹ́ bí wọ́n òun ni wọ́n dá yín lóhùn wọn ò tiẹ̀ kàn wá dáhùn wọ́n dá yín lóhùn dáadáa ṣé wáyé ní àwọn nǹkan míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ máa wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ̀yin ẹ máa bi wá àwa á pè wọ́n wá sórí ètò wọ́n á dẹ̀ jẹ́ yín níhò láti wá dá yín lóhùn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa wọn Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà orúkọ tèmi ni Olúwaṣeyẹ̀dùn aka Ẹ̀jànlá aka ọmọ tó ń sọ Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ kẹ́ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Dòyìn Kúkọ̀yí. Don't touch that dial.
much more nípa oògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ó kúkú da kẹ́ kúkú gbé mi lẹ̀ kẹ́ dáná sun mi kémi ojú náà kú. Yẹn má da. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Náà kí ló mọ̀ ń sẹ́yìn ọmọ òde òní náà? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wo lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì rè kú ni. Do you know what all these rich men do to make money? Even Chief Bankole. Ṣé ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde? Ọmọ mi ò gbẹ́rù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan ríire kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, no be my fault. Jẹ́jẹ́ wèrè yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rọ̀ ẹ̀. Má dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá ń bọ ọpọlọ ẹ̀ ó lọ. Kódà wọ́n ná wọn bẹ́tẹ̀bẹ́tẹ̀ wọ́n kò bú wọn jẹ para wọn jẹ kódà wọ́n rún wọn wọ́n gún wọn. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣé kó tó ẹ pọ́ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ̀. Gbé lọ sí àpò lọ sùn. What a man can do, a woman can do better. Ẹyọ bínú bá balẹ̀ òkùnkùn apárádà òkùnkùn tó bá ṣókùnkùn bá a bá tanná sí a sì mọ́lẹ̀ kedere. Love, deception, intrigue and manipulation. Ẹni àní òkìní lẹ́yìn irú wọn akẹ́gùn ọwọ́ ìmọ̀ nímọ́lẹ̀ and light is an enlightenment. Nígbà tí a pèlò nǹkan kí lábùrọ̀ mọ sáré túbẹ́lìtì. Bí bá fi ẹ lẹ̀, wà á ṣáájú mi ṣe. Sẹ́rí bẹ́ẹ̀ mo ṣe ń wòye ó dàbí kíkan tọ́ sí ní sá. Ó kéré, ṣé ò ya wèrè? Wàá kọ́ sí ìyàwó ọ̀gá. It's a free word. They hug ẹ̀ náà. Yé! Kúkú ìní. Yé! 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 Ọ̀túnba pípẹ́ wọn ọ̀ka ẹ̀ pẹ̀lú olórí burúkú ọ̀kíní kan tó dàbí òpó náà yẹn. O ò nífẹ̀ẹ́ bàbá yẹn mọ́. Bàbá yẹn ò lè satisfy ẹ mọ́ àbí? Olórí burúkú yẹn òun ló lè satisfy ẹ. Àǹtí mi ṣé iná ẹgbẹ̀rin mi jẹ. A Seriki Olopolo production starring Afis Abiodun Owo, Odolade Adekola, Yetunde Barnabas, Midday Martins Abiodun, Niyi Johnson, Tope Adebayo, Ademola Onitiri, Tunde Usman, Okele, Samson Osene, Liza, Odolade Adekola in a new dimension. He becomes a woman. Is it for love? Is it for money? Ẹ̀wọ̀n ẹ má fọwọ́ kó mi. Eléyìí làwọn ìyàwó yín dẹ̀ wà lókè kó má lọ dúró pé wọ́n sọ pé bóyá bẹ̀rẹ̀ sí ní tàgé. Oh, that's lovely. O ní discipline. Coming to your cinema near you. Dẹ́sẹ̀ máa sùn. Kiri má jẹ kankan káàdì sí ẹ lẹ́sẹ̀. Ọjà má jẹ mí náà. Ẹsẹ̀ mi gànjà ọjà ti jẹ́ ọ. Ẹ kú àtótó nìbẹ̀ àtọ́pẹ́. Yes ma. Mo mọ̀ pé ètò gbajúmọ̀ yóò jẹ́ ètò kan tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀dẹ̀ máa ń wò lóòrèkóòrè. Ìyẹn wá dá mi lójú pé ẹ mọ abala tá a fẹ́ jọ wọ̀ báyìí náà sìn. Ó wáyà mi wò ní. Bóyá mo láyà. Ẹ ní. Mo ní. Ẹ ká gbà pé mo ní. Ẹ̀yin lẹ sọ pé ẹ ní. Ẹ jẹ́ ká gbà pé mo ní. Àwọn olólùfẹ́ ilé wọn tiẹ̀ mọ̀ pé ẹ láyà. Abala ṣó láyà òun ló kàn báyìí. Ẹ wo ṣùkú tó wà níwájú wa yìí. Ìbéèrè 10 ló wà nínú ẹ̀. 3 péré lẹ̀ ń láti mú. Ẹ bá dẹ̀ ti mú 3 yìí ẹ mú fèmí kémi bí yín. Ìdí tá a fi gbé kalẹ̀ òun ni pé a fẹ́ kí àṣà, ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó parẹ́. Àmín. Nítorí táwa ní tá à ń jẹ nìyẹn. Àṣà wa ṣe kókó. Bẹ́ẹ̀ni ṣe. Ṣọláyà ẹlẹ́dàá mi o. Ọlọ́run màmá bá yín ṣàmì. Orí ọwọ́ ẹ̀ mọ́ sí o. Ó di méjì. Ìkẹta yìí. Ìkẹta tó kù.
Ọlọ́run là mí o. Àmín. Àmín. Mo bá yín ṣàmín. Àmín. Ìbéèrè ìkẹrin. Ẹ dúró gẹ́gẹ́. Gẹ́gẹ́. Mo fẹ́ pípí àná. Ó yá, ẹ kà. Ìbéèrè ìkẹrin tó jẹ́ àkọ́kọ́ tí mo máa bi yín. Kí ni orúkọ tí a máa ń pe àwọn ìyàwó olóyè ìlú? Àwọn ìyàwó olóyè ìlú. Olóyè. Tí wọ́n bá fẹ́ dárúkọ àwọn ìyàwó ọba, wọ́n á ní ayaba. Tí ó bá jẹ́ ti àwọn olóyè, kí ni wọ́n máa ń sọ? Ọlọ́run ọpẹ́lúwẹ̀ máa tàbí Yorùbá. Ayaba. Ayò olóyè. Ní kí ni? Nígbà tó bá pa ayaba, á ṣàpayò olóyè. Iṣẹ́ ayò olóyè o. Problem tó wà ní pé torí Ìlọrin ò lólóyè yìí problem ni. Àmọ́ ẹ̀gbẹ́lú mi débi pé ẹ máa fi mú. Èkó yìí náà ni wọ́n ṣàánú mi. Ẹ wo mi lè rántí pé mo mọ̀. Àyìnbá ni wọ́n máa ń pè wọ́n. Àyìnbá mo dẹ̀ mọ̀ ń gbà kan rí o. Irun rán mi létí o. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkejì tí mo máa kà fún yín. Kí ni eléyìí túmọ̀ sí? Tí Yorùbá bá fi àkísà àti ata pípọ́n páàlì sínú oko wọn, kí ló ń ìtumọ̀? Àkísà àti ata pípọ́n tí wọ́n fi páàlì sí oko wọn. Ìtumọ̀ ni pé kẹ́nikẹ́ni má dèdè oko yẹn. Tó bá wá débẹ̀ kí ló máa ṣe? Ó máa rí pípọ́n ojú olóko. A rí ìjà olóko. Olóko tí ó mọ̀ tí ó rí, ṣé òun ló fẹ́ bàjà? Ó dà, eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá jí nǹkan nínú oko yẹn, àkísà àti ìpọ́njú ló máa fi lo ilé ayé. Ọlọ́run má jẹ́ àrí rẹ̀. Àmín. Nǹkan tí àlè yẹn, nǹkan tí ó ń pa túmọ̀ yẹn, nǹkan tó túmọ̀ sí nìyẹn. Ìbéèrè ìkeje tó jẹ́ ìkẹta. Mo gbọ́dọ̀ gba ilé mi bá. Ẹ jókòó dáadáa. Kí ni ìtumọ̀ rẹ̀ tí Yorùbá bá fi igbá ahun pàlè sínú oko wọn? Igbá ahun. Bẹ́ẹ̀. Igbá ahun. Àkọ́kọ́ náà mo kọ́ fẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ igbá ahun. Tí wọ́n bá ní igbá ahun, ìjàpá ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ok. Igbá ẹ̀yìn ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ní wípé tí wọ́n bá fi igbá ahun pàlè sóko, téèyàn bá wá dé díẹ̀, ayé onítọ̀hún ò lè dánmọ́rán torí ẹ̀yìn ahun ò dán. From my own perspective. Ẹ̀yin ahun ò dán. Bẹ́ẹ̀ni. Ẹ gbìyànjú díẹ̀ ni o. Àmọ́ nǹkan tó túmọ̀ sí ni wípé ẹnikẹ́ni tó bá jí nǹkan nínú oko náà, olúwa rẹ̀ yóò ya arọ. Aṣọ yarọ. Bẹ́ẹ̀ni. Àwọn yarọ ni. Bí ìwà aṣàrọ. Ẹ ò kágbà pé mo ṣe mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ti ẹ̀ gbìyànjú. Àti pé èdè Yorùbá èdè tó gùn ni. Kò dẹ̀ sí èèyàn kan tó gbọ́ Yorùbá tán. Mo tún kọ́ ọgbọ́n mọ́gbọ́n lónìí. Àtúnkọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n. Ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ gangan òun nìyẹn. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Abala tó kọ́ báyìí ní ìsinmi ara sọ pé kémi àti yín kájọ fi ẹsẹ̀ rájó. Abala Gbajúmọ̀ ń jó òun ló kàn yìí. Ṣé yá kémi àti yín fẹsẹ̀ rájó? Ẹ já try ẹ̀. Ó yá, ẹ gbóhùn sókè.
ẹ tí ẹ lẹ́ẹ̀sì ń bẹ̀ bàdà Tọ́pẹ́. Mo sọ lẹ́ẹ̀kan náà mo ní tó mú mi wọ tíátà gangan. Òun ni ijó. Ijó yìí ni kọ́ ló ń ṣàánú mi ni. Ijó tá a wá jó tán sí ní ìsìn talent tó kọ. Bọ́jú mi lójú oorun màá sọ pé Saheed Òṣùpá ni. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? I respect ni. Respect. Méjì ló ṣe papọ̀ nígbà yẹn respect and reliable. Ẹ mọ̀ wọ́n délé. Wọ́n gidi gan. Ẹ bàdà Tọ́pẹ́ ilé tiwa tó lọ báyìí mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ wípé a pè yín ẹ jẹ́ wa níhò a túbọ̀ máa rí yín bá láṣẹ Èdùmàrè. Ẹ wá ní lọ lọ́wọ́ òfìfo tọ́ mo tún lẹ́bùn. Ẹ̀bùn tí ẹ pọ̀ eléyìí láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures wọ́n ní ká fún yín. Ẹ̀bùn ní láti ọ̀dọ̀ Alájà Shine tí gbogbo èèyàn mọ̀ sí Dúpẹ́ Cosmetics àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Ó tún kù. MTN náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ pé àwọn máa ń gbádùn àwọn eré tẹ̀ máa ń kópa nínú ẹ̀ ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ papọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn yìí nítorí pé àwọn tó ń fẹ́ ká ní ìlọsíwájú iṣẹ́ wa ni wọ́n fi ń gbárùkù tì wá wọ́n dúró tì wá iléeṣẹ́ yín ò ní jóná o ní rin àrìn padà sẹ́yìn o àrìn lọ́wájú lè máa rìn o lápapọ̀ báyìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fúnra ara yín tí ẹ pè mí wá sórí ètò agbádùn ara wa àti gbogbo àwọn tájọ́ ń ṣiṣẹ́ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ò ní pín yín nípa iwájú lọ́pọ̀ èdè tí eré sí iwájú lè máa lọ ẹ ṣé mo dúpẹ́. Kí ni ẹ wá ní sọ fáwọn olólùfẹ́ yín nílé ní pàápàá àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Ọ̀rọ̀ mi ò pọ̀ ó dẹ̀ máa yàtọ̀ díẹ̀ sí nǹkan táwọn èèyàn rò pé máa sọ. Ẹ kọ́ iṣẹ́ yẹn dáadáa kẹ́ ẹ mọ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ nítorí tẹ́ ẹ bá kọ́ dáadáa tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá wọnú ẹ máa bàjẹ́. Òun ló dífá fún àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú iṣẹ́ eré tá à ń ṣe. Àwọn kan ti wà tán ti wọbẹ̀ tán mọ̀. Àwọn àyàbá tí wọ́n mọ̀ náà ń bàjẹ́. Ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ tíátà kò sí nǹkan téèyàn máa ń ṣe láyé tí ò kì í kọ́. O lè ní skills ẹ̀ o lè ní ẹ̀bùn ẹ̀ but òun láti kọ́ kó lè mọ bó ṣe máa lo ẹ̀bùn yẹn sọ́nà tó tọ́. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àní ṣubú dànù. Ayọ̀ àti ìdùnnú tá a fẹ́ fi yín sílẹ̀ nìyẹn èmi àti bọ̀dá Tọ́pẹ́ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ níbí òun náà la máa bá yín ní ọjọ́ mi ọjọ́ rí tá a tún máa mú ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín kó tó wá dìgbà yẹn kọ́ Adédoyin Kúkọ̀ yìí ló fi àsìkò yìí dágbére pé láyọ̀ o.